Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín o. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi pé ẹ káalẹ́, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, etí tẹ́ ẹ mọ̀ fi ń gbọ́ wa kò ní di. Bákan náà, ojú tẹ́ ẹ sì fi ń rí wa náà kò tún ní fọ́. Àwa la ó máa wá, ẹ̀yin la ó máa bá o. Lọ́wọ́lọ́wọ́ báyìí, Yorùbá sọ pé àbámọ̀ ni mò ń gbẹ̀yìn ọ̀rọ̀. Àbámọ̀ ti wá gbẹ̀yìn ọ̀rọ̀ wọn báyìí o. Bẹ́ẹ̀ ni o, àbámọ̀ ti gbẹ̀yìn ọ̀rọ̀ wọn. Ṣùgbọ́n gbogbo ọmọ Yorùbá ká tó gbéra, ṣé ẹ mọ̀ pé ọmọ Adéyẹmọ tún ti ṣe bẹbẹ. Bẹ́ẹ̀ ni olóyè Ìgbòho Òòṣà ó tún ti dábìrà fún gbogbo àwọn ọmọ Nàìjíríà tó rí. Èyí ló wá mú kí inú àwa ìran ọmọ Yorùbá máa dùn nítorí pé ó favour àwa wa ni. Ìdùnnú ni fáwa, ìbànújẹ́ ni fáwọn kan. Kódà àwọn àgbààgbà gan ti ń tọrọ àforíjì wípé mo kábàámọ̀ wípé mo ní ọwọ́ sí pé kí Yorùbá má lọ. Wọ́n ti padà kábàámọ̀ pé àwọn ò bá ti gbọ́ ohun tí ọmọ Adéyẹmọ sọ, àwọn ò bá ti tẹ̀lé ìgbésẹ̀ kó tó wá di pé ó wá yí. Ṣé ẹ fẹ́ mọ ẹni tó sọ? Mo mọ̀ pé ẹ ti bá mọ̀ pé ta ló sọrú eléyìí. Lára àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ni o. Lára àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tó jẹ́ pé àwọn náà ò kéré nínú ayé. Tá a bá ń pe àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, àwọn náà wọ́n jẹ́ kan bẹ́ẹ̀. Kódà àti ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ọ̀rọ̀ yìí ti jáde nítorí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti lahùn, wọ́n ti kéde, wọ́n ti padà kábàámọ̀. Wọ́n ní àwọn kábàámọ̀ wípé àwọn ò tẹ̀lé ọmọ Adéyẹmọ. Àwọn àgbààgbà ilẹ̀ Ọ̀yọ́ ìyẹn ní kọ́kọ́ o. Kódà lára àwọn àgbààgbà mìíràn wọ́n tún darapọ̀ mọ́ wọn. Wọ́n darapọ̀ láti kábàámọ̀ o. Débi pé ọ̀rọ̀ náà kan bàbá Ọọ̀ni Ìfẹ́ Oyè. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà kan Ọọ̀ni Ìfẹ́ Oyè. Ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì orí adé, mo kí yín o. Ọ̀rọ̀ náà kàn wọ́n torí àwọn gan sọ pé information tó kàn wá lára ni pé wọ́n padà regret. Bẹ́ẹ̀ ni ká sọ pé wọ́n kábàámọ̀ wípé àwọn ṣe alátakò fún òmìnira ilẹ̀ Yorùbá. Wọ́n padà kábàámọ̀ pé àwọn ìbá má ṣe é, àwọn aṣetán wá dá pọ́n. Àwọn kábàámọ̀ pé àwọn ò tẹ̀lé àwọn ìran ọmọ aládé. Ipò ó ń dùn àwọn. Ṣé ti rí? Èmi ti sọ fún yín wípé picture yìí ṣì máa clear. Ẹni pé ó ti ń clear báyìí, òmìnira wa ti ń dájú. Kódà gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ni pé wọ́n ṣe ìpàdé kan mọ́júmọ́ tó dẹ̀ jẹ́ wípé àbájáde ìpàdé náà ju wípé ó ń dùn wọ́n wípé àwọn kẹ̀yìn sí ọmọ Adéyẹmọ. Èsì àbájáde ìpàdé wọn gbogbo àwọn àgbààgbà ni wípé ó dùn àwọn nítorí pé àwọn kẹ̀yìn sí òmìnira ilẹ̀ Yorùbá. Kí ló bí eléyìí jáde? Tí gbogbo yín ò bá gbàgbé ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí, bẹ́ẹ̀ ni o, ìyẹn ní ìlú Ìbàdàn ní Sápàdé. Bẹ́ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí ní ìlú Ìbàdàn, òun ni ká sọ pé ó la ojú àwọn àgbààgbà yẹn. Òun la lè sọ wípé ó jẹ́ kójú wọn là, ó jẹ́ kọ́pọlọ wọn ó pé. Ṣẹ̀dẹ̀ mọ̀ pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń Ìbàdàn yìí, ìṣẹ̀lẹ̀ yìí ó le gan. Mo wá sórí fọ́nrán lánàá tí mo fi sọ wípé Queen Naomi gan ó padà ká sọ pé ó dàbí àkóbá fún ni nítorí àwọn èèyàn kú lọ rẹ́rẹ́ ní ìjọ náà, ìyẹn fún patí ọ̀hún tó ṣe. Gbogbo àwọn ọmọ wẹ́wẹ́wẹ́, àwọn ọlọ́mọ oṣù mẹ́ta, ọlọ́mọ ọdún mẹ́rin, ọdẹ bá lọ bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ náà ni wọ́n fara kááṣá tó jẹ́ wípé wọ́n wà ní ilé ìwòsàn. Kẹ́ ẹ lè wò, ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó wá rí ìṣọ́ bí Nàìjíríà gan ṣe fún wọn wípé Nàìjíríà no be your mate. Àwọn apàdà wàá fi ìka àbámọ̀ sẹ́nu ni o. Wípé ǹbá tẹ̀lé olóyè Sunday Ìgbòho Òòṣà. Bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́.
ìyẹn ní kọ́kọ́ o ìyẹn ní kọ́kọ́ mo gbé wá. Ǹjẹ́ ẹ mọ̀ pé kò sí bá ṣe lè ṣébùlò tí ò ní rùgbẹ́? Òun lọ̀rọ̀ bàbá Ọbásanjọ́, bẹ́ẹ̀ ni o, òun lọ̀rọ̀ bàbá Ọbásanjọ́. Nítorí lọ́wọ́lọ́wọ́ báyìí ìròyìn tẹ̀ wá lọ́wọ́ wípé bàbá Ọbásanjọ́ tún ti fẹ́ gbé iṣẹ́ ẹ̀ dé, ó tún fẹ́ gbàbọ̀dé again. Àbí iṣẹ́ ẹ̀ náà ni tẹ́ ẹ bá gbàgbé, ó ṣe tàkọ́kọ́ olùlẹ̀, ó tún ti wá fẹ́ ṣe irú ẹ̀ gé, ó tún fẹ́ gbàbọ̀dé gé fún ìran Yorùbá. Débi pé ìròyìn tó kàn wá lára ni pé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nation, ẹ dákun ẹ máa bá wa kọ sí comment section pé àwa kọ́ la rán bàbá Ọbásanjọ́ níṣẹ́ o. Gbogbo nǹkan kí nǹkan tó bá ń ṣe on his own, orí ọwọ́ tiẹ̀ ló ti ń ṣe fún, apá ara tiẹ̀ ló ṣe fún, kò ṣe fún òmìnira ilẹ̀ Yorùbá o. Bẹ́ẹ̀ ni o, Yorùbá nation wa ó máa dúró níṣẹ́. Bá fẹ́ bí wọ́n kọ̀ òǹyẹ̀ mímì kan ò lè mí. Ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹ̀já gbọ́n tí àwọn èèyàn sọ. Bẹ́ẹ̀ ni Yorùbá nation no going back. Bàbá Babájí Akíntóyè is our leader. Bẹ́ẹ̀ ni o, ìran Yorùbá a mọ bàbá Ọbásanjọ́, kò kí ń ṣe ara wa, kódà ó yàtọ̀ nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni ìran ọmọ Yorùbá kò mọ bàbá Ọbásanjọ́ rí rárá nítorí òṣèkú ṣẹyẹ ni. Nobody in Yorùbá land knows bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́. Yorùbá nation la fẹ́, no going back. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o. Bàbá Ọbásanjọ́ ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run ábà. Èyí tẹ́ ẹ ṣe tó jẹ́ wípé ẹ ò tí ì bọ́nú ẹ̀, kí lẹ tún fẹ́ lọ́wọ́ ìran ọmọ Yorùbá? Kí ló dé? Bẹ́ẹ̀ ni o, Chief Sunday Igboho Òòṣà la mọ̀ gẹ́gẹ́ bí olórí wa. Yorùbá nation no going back. We don't know bàbá Ọbásanjọ́. Ẹ̀yin àjọ àgbáyé ẹ máa jẹ́ ká mọ̀, àti jẹ́ kẹ́ ẹ mọ̀ pé àwa ò mọ bàbá Ọbásanjọ́ rí o. Nítorí wípé gbogbo nǹkan kí nǹkan tí ò bá máa ṣe, àpò ara ẹ̀ òun ló ń ṣe é fún. Bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́ ní kíákíá, no going back. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Àwa Yorùbá lápapọ̀ a ò mọ bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ rí kí ọ bàbá kọ lọ gbé jẹ. Bẹ́ẹ̀ ni o, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, Yorùbá nation ló lè ṣe. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o. Ẹ bá wa share, ẹ jẹ́ kó lọ viral. Ẹ jẹ́ kó yé àwọn èèyàn nílé lóko pé Yorùbá nation ti wá láti wá dúró ni o. Ẹ á máa bẹ ọ bí ẹni bẹ ṣu àtẹlẹsẹ̀ á sì máa bẹ̀nà. Gbogbo ẹni tó bá láwọn ní dé, òun láwọn ní dé bá. Ó dàbọ̀.